ní pé ó ní àyébájì ògbè. Àyébájì ògbè ó sọ pé kò sí odù Ifá tó lè bẹ́ ìjì ògbè. Ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyẹn pé ìjì ògbè ni bàbá Ifá kò lè parọ́ tó ló sọ. Now n tó ń sọ sí inú ni wípé ó ní tá bá ti ń lo ohun kò sí ọ̀nà tó máa bá wọn lágbàáyé ohun tí bẹ̀yẹn sọ nìyẹn. Ó tẹ̀síwájú ó sọ pé dífá ti ẹ. Dífá ti ẹ sọ pé ronú jinlẹ̀ nípa ohun tí o fẹ́ dà láyé. Ronú jinlẹ̀ dáadáa. Ẹ̀mọ́ tí yẹn máa ń ronú, ìrònú yẹn máa ń gbìyàn kọjá ohun tí yẹn lè ṣe. Tí yẹn bá ronú jù, ó máa ń dàbẹ̀ ẹni tó ń lálàá. Á wá tají pé kí ni mò ń rò? Èyí tí bàbá mi ò ṣe tí ìyá mi ò ṣe ni mi wá rò pé mo lè ṣe. Alphabet ní pé má sọ bẹ́ẹ̀, má rò bẹ́ẹ̀ tó ń ròyìn gbogbo ní Ọlọ́run bá fẹ́ kó ṣe. Wọ́n wá tẹ̀síwájú wá sọ wípé ọ lọ wu mi ni i ku re sí ṣẹ. Ó ní Ọlọ́run mi ló máa húre sí ohun tó ń ronú dífá tiẹ̀ tó máa ṣẹ. Ẹgbọ́n tó sọ o. Ó ní Ọlọ́run mi, ìyẹn pé ó fi hàn wá pé Ọlọ́run ọba ló ń húre sí gbogbo nǹkan. Àwọn míì wà tó máa ń kórìíra alphabet yìí nítorí pé ó sọ pé àyébájì ògbè dífá tiẹ̀. Àwọn míì wà tó máa ń kórìíra pé àánú àwọn fẹ́ ṣe. Ìwọ tó bá kórìíra rẹ̀ nítorí pé ó sọ pé àyébájì ògbè, ó sọ pé dífá tiẹ̀, ó wá sọ pé ò láìkẹ̀. Ṣé ò lè láìkẹ̀ nítorí pé ó sọ pé Ọlọ́run ló máa húre sí gbogbo nǹkan tó máa ṣe ni. Ònógùn ló máa húre sí nǹkan tó fẹ́ ṣe o. Kò sọ pé Oduduwa ló fẹ́ húre sí o. Kò ní pọ̀ bàtà ló fẹ́ húre sí o. Ó ní Ọlọ́run bá tá à ń sin inú ẹ̀sìn méjèèjì yẹn. Ọlọ́run ló máa húre sí ohun tá à ń ronú dífá tiẹ̀ tó máa ṣe. Ẹ̀rí nǹkan tó sọ yẹn. Ó wá fàdúrà parí ni pé kí yíyé pẹ́. Kí yíyé pẹ́ tó ń sọ ni pé kí àwọn ẹ̀dá ká máa pẹ́ láyé, kí àìsàn tó sì lé pé máa pa wá. Pàápàá jùlọ àwọn ọmọ tó náà bá rán wá sílẹ̀ káàrọ̀ òjìrè kọ́ wá ṣe nǹkan mèremère nǹkan táwọn òyìnbó ṣe yẹn. Ọlọ́run ti rú àwọn kan wá sílẹ̀ káàrọ̀ òjìrè kan wá ṣe but níbi kan àti ìdíkejì wọ́n ń padà, wọ́n ń dá wọn padà. Àdúrà yìí ti dúró fún wọn. Gbogbo àwọn ẹ̀wẹ́ tẹ̀ ń rí yẹn tí wọ́n ti ìdẹ́sẹ̀ lọ́rùn yẹn. Iye ìgbà tí wọ́n ti ń ka alphabet yìí, àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ń ka alphabet ni. Wọ́n ti ń gbé agbára wọnú àyébájì ògbè. Wọ́n ti ń gbé agbára wọnú dífá tiẹ̀. Wọ́n lè ti gbé agbára wọnú nínú pé Ọlọ́run ló máa húre tó máa ṣe. Wọ́n ti ń ṣàdúrà fúnra wọn already. Then wọ́n lè ti ṣàdúrà fún àwọn àkàndá àwọn tó fẹ́ sọ̀kalẹ̀ kí wọ́n máa ṣe nǹkan mèremère. Láti ara alphabet yìí, mo fi dá wa lójú wípé àwọn káàrọ̀ òjìrè tá bá ti ń lo alphabet yìí, ìrọ̀kan ò lè bá wọn lágbàáyé mọ́.